ó ń sọ ọjọ́ ìbí o. Ẹ jẹ́ a bá jó, ẹ jẹ́ a bá yọ̀, Adéṣèkẹ́mi òkú ọdún. Àpáta dé o, àpáta pààrọ̀ ewì dé. Lónìí ọjọ́ ìbí Adéṣèkẹ́mi, èmi ti múra dá, mo ti múra dá, mo ti múra dá, mo ti múra dá. Èmi ti gbàgbà lọ́wọ́ Ajíkọ̀kẹ́ Àjàlá o. Àṣé dandan la lágbàlá wà tó dá lọ́wọ́, mo tún gbàgbà lọ́wọ́ alágbàlá ọ̀run ń bá di kanra. Àtijọ́ àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá, ó ní mo kó fún Adéṣèkẹ́mi kó máa fi lò gbà. Ọmọ Akínyẹyẹ ọmọ Kẹ́hìndé mọ̀ tóun ẹnu mi, èjìrẹ́ aláàsokùn ẹdún jọ bí ẹdún gbaraja tí ń ṣeré orí igi. Ìwọ lọ bẹ́kìtì bẹ́kìtà, ó bẹ́ sílé alákìsà, ó sálákìsà dò nígbà sọ. Táyé lòlú bú mi kí n bá òrèlé ọmọ Kẹ́hìndé, bó bá lè kì mí òun ó padà lẹ́yìn rẹ̀ ni onínúure olórí alálùbáríkà ọmọ. Ọgọ́tún Èkìtì ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ ẹlẹ́ni àtẹ́ ìkẹ́, ìwọ lọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́. Ìwọ lọmọ ọlọ́gọ̀ tó òjò rúbè. Ọmọ amúrù ẹkùn ṣeré ní bùjẹ́. Ẹja gbogbo ń dádé tọ̀wẹ́nà ń dádé àkún wéjiwéji. Ọmọ jìwàjìwà àlẹ̀kẹ̀, ọmọ orí owó ń dádé. Òkú ọdún òkú yèdùn o. Ṣé bí àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún? Àsoròmorò ní ìsàwọ̀ àsoròmorò. Níṣojú òkùrù sákọ́, lólókó ṣe ń jàmọ́dún. Ọdọọdún báyìí léegun ń tó, ọdọọdún lorò ń tọ̀nà. Bọ́dún bá yọ pèrègùn àmáwọ̀ tútù wálé ayé. Ọdọọdún nìlú là ń sọkún, ọdọọdún nìrókò ń sọgbọ̀n, ọdọọdún làbíyáyá ń sọ àádọ́ta. Ọdọọdún ló máa bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní fàìsàn ló gbà. Adé Peter ló ní kí n wá máa kíyọ, ó ní okú ọdún ọjọ́ ìbí tòní o. Ó ní bó ti sọdún èyí ò wá sọ́pọ̀lọpọ̀ lókè pè. Bóyin bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú sàrẹ̀ tó kọ́ létí. Àpáta ewì mo ṣe tán o, mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o. Níbi ojúmọ́ ti mọ́dé jojo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.